Lẹ́yìn ikú màmá ń tọ́ ọmọ. Inú mi ní àdájọ́ lẹ́yìn. Mi ní àgbàlagbà ọ̀rọ̀ ìlú ẹ̀rẹ́ lágbàá yín. Bàbá kan lọ yín náà, ìyá wa kan lọ yín náà, inú ẹ̀rẹ́ lágbàá wọn. Gbogbo àbá àti wa ló mọ tíra jù, ó ṣe tíra kò sí ló ń kà, tíra ló bàbá ti ń ṣe nínú mi ní àdájọ́ ilé ìṣẹ̀lẹ̀ lọ nínú mi, ọwọ́ dàbí tẹ̀ bá dé lọ ní. Àwọn kíra pẹ̀lú ojú lásán nígbà tí a hàn. Àbá lọ pẹ̀lú ní ìwọ ọlọ́run ní tí ìwọ òbèlè yóò béèrè kí ló dé. Àbàwá tí wọ́n bá da lókù láàbí kankan. Gbogbo wa sí ìláyé ẹ̀gbọ́n ní sàdúrà. Bàbá wà lájẹ́ àgbà, bàbá lájẹ́ ìdí, bàbá lájẹ́ ìta wọn. Ṣùgbọ́n kan ní bẹ̀rẹ̀ nǹkan. Wọ́n bá àgbà gbogbo àwọn àlájẹ́ àgbà náà. Báyìí èsì ẹ ti fẹ́ rí nù. Ṣùgbọ́n kan ní bẹ̀rẹ̀ yìí. Inú lè ṣe wà ní ìlànà wa. ولا شيخا ولا أحدا لكن سبابا للمولد bàbá wọn bẹ ẹgbẹ́ ìkúlẹ̀. Àwọn bàbá nígbẹ̀rẹ̀. أدام الله حياته. Wọ̀lí ilẹ̀. Wọ́n bẹ ẹgbẹ́ ìkúlẹ̀. مات النبي ولم يخلد لأمته لو خلد الله حيا قبله خلدا. Lẹ́yìn tó bàbá wa gbà, bàbá wa bẹ̀rẹ̀ tí wọ́n bẹ ẹgbẹ́ ìkúlẹ̀. Ìmáàmù gbogbo Nàìjíríà. أدام الله حياته. Gbogbo Nàìjíríà wọ́n bẹ ní òkúlẹ̀. Gbogbo tí máa ń kó nǹkan láyé, ó bá ráwọ̀ tó ga tó tó ju tòun lọ. Bí ọba bá kan léèrè fún wọn, yóò sì jáwé ìlú tó kù. أدام الله. Àwọn tó ga ni tí gbogbo wa náà ga ro gíga wọn pé sábà ní oṣù tó bẹ́ẹ̀. Bàbá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí ń wò wọ́n yẹ ìka nìkan tí wọ́n ti dá o wọ́n dá a kalẹ̀ ní o. الله أكبر. Gbogbo ìgbà tí ìgbà ń kọjá ló ń bẹ̀rẹ̀ láyé ìgbà tí dé bẹ̀rẹ̀ báyìí. Ìní pè wọ́n, wọ́n sì rè ẹ̀ ń kọjá ló ń bẹ̀rẹ̀ ẹ̀ ń lọ àbẹ̀wò à ń lọ ní. Bí ìgbà tó máa ń bọ̀ yóò fi wọ́n kọ́ ẹ̀ ti darí wọ́n ti máa fi wọ́n darí ló fi pa wọn. Wọ́n wá sí ìgbésẹ̀ àjọ kan ìdí bàbá dé bẹ̀rẹ̀ ni. Wọ́n wá sí ìyá kan tàgbà lẹ́nu wá kú ìṣọ̀kan ní ẹgbẹ́ alágbàdúgbò. Wọ́n wá pè wọ́n àfa kúmọ̀ nígbà wọ́n ní ẹni darí wẹ̀ ẹni bẹ̀rẹ̀ mú níbẹ̀. Wọ́n ní àti ẹ̀wọ́n arábàdúgbò yìí wájú mọ́sálásí ẹgbẹ́ bóòlù fún ìyá náà. Ẹ̀mí ọ̀mọ́ ní súnmọ́ báyà sọ ìyá wá kì wọ́n. Ìyá wọn kì wọ́n. Ẹ̀mí sọ owó ṣe kì wọ́n. Ó kì wọ́n. Ó kì àwọn bàbá yẹn kì wọ́n. Ó dẹ̀ ní ọlọ́mọ rẹ̀ ní. الله أكبر. Ó ní wọ́n ní ẹja gbogbo yẹn yẹn fún mi. Ẹyin náà omi àgbàdo lẹ́yìn ọkọ̀ wa fi wọlé. Mo fi àyè ṣe ó ní ẹrù gbọ́ àgbàdo náà. Àwọn ẹ̀fọ́ ayé ẹ̀fọ́ ìwà lábẹ́ ẹ̀rọ bí ara ẹ̀rọ bí ọba mi àwọn gbogbo gbogbo rẹ̀ yé àwọn òbí ayé. Ọlá àkẹ́kẹ́ ara wọn jẹ́ mi. آمين. Ọlá àfààní wọn gbọ́ lọ. آمين. Bẹ́ẹ̀ni ọba ní pàkúta sọ̀rọ̀. Bàbá gbèdè wọ́n ti sọ̀rọ̀ àwọn tí ń ṣe Ìlọrin kí n sì ṣe àwọn àfa tá a jókòó yìí àwa làwọn ń ṣe díẹ̀ nínú wa ní ọ̀dà òǹdà ní wọ́n ní inú àwọn díẹ̀ kí n tọ́ka ní màá tọ́ka sínú ìbálòmọ̀ fífi. Ìgbà tí ti bẹ̀ nínú ayé
Kó wá sí ìdúlẹ̀ ìbádọ́wọ̀n. Ìbádọ́wọ̀n òkú àfáàkù. Wọ́n bá ní ìdòkó láàrin àwọn ọmọ akéwọ̀ ẹ̀ lóde. Bàbá wa ṣe kàmáà àáfàá wa. Bàbá Lágége àáfàá wa. Bàbá Lágbàdì àáfàá wa. Lọ́wọ́ àkà àwọn àáfàá wọn gbogbo ọmọ tó kú mọ̀ sí ilé wa. Gbogbo wa ṣe àjọ pé ká ní ìwárà wa. Lábọ̀ láyà fọ́ ṣe ká ló sọ lábẹ́ àti ìwà ní gbólógbóló. Ó mà dábàá ẹlòmíì gbára ìdùnnú báyìí kí n ṣe wá sí kí n sì bú àwọn àlàjì àgbà. Máa bí ọmọ lóògùn. Máa bọ̀ wá lóògùn báyìí ló fẹ́ lóògùn báyìí. Lóògùn bá wọn wò rẹ̀. Ṣé ẹgbẹ́ àti ṣe bàbá? Ẹ̀ẹ́dùn ọ̀dọ̀ ọba lọ́mọ ó kéré nínú wa tọ́nà dé nípa ọlọ́mọ ọmọ àmà jẹ ìyá nígbà tí a mọ̀ wájú ọlọ́mọ ìwé ìdájá lẹ́nu. Bẹ́ẹ̀ni ìbálòpọ̀ ṣe wá sí yóò sì mọ̀ lọ́wọ́ rẹ̀ yìí. Irú wọn ò sínú wọn rí. Irú àdájá ẹ̀gbà ò sínú wọn rí. Ó ti láti ṣe tó ṣe bá àwọn méjèèjì tí wọ́n ta àgbáríkà fún àyè lọ́wọ́ àti bá àwọn ọmọdé ta ní lónìí. Ẹlòmí ò tiẹ̀ ní wá sí kankan lọ pé òun fèsì àwọn àdájá àgbà yìí. Kọ̀mọ́kẹ́ kọ̀mọ̀rọ̀ sọ kéèyàn bá dájá lọ kọ̀mọ̀rọ̀ sọ. Níwà ní iye ọlọ́run kéèyàn bá kọ̀mọ̀rọ̀ sọ. Ẹ wo bàbá àgbà yìí kó máa àwọn adájọ́ ìjọ ẹ máa ń bọ́ lọ́wọ́ máa sọ̀rọ̀ owó sì yìí. Gbogbo wọn náà lè gbé wọn ṣe èèyàn lẹ́nu wọn ṣe ní ọlọ́run. Ọwọ́ àdúgbò ẹgbẹ̀rún tá a bá lẹ́nu bàbá wa fún àwọn àgbà bàbá wa gbẹ̀lẹ̀. Ìyàwó wa fún bàbá ṣe ọ̀nà wo láàdà lọ́wọ́ wájú ọlọ́run báyìí. Bàbá ọdún tó ṣẹlẹ̀ lọ yìí bẹ́ẹ̀ni bàbá bí ìyàwó ti lọ yìí lọ́wọ́ máa kẹ́rù dábàá ń pa àbá kọ̀ọ̀kan wọ́n wàá sọ yìí bá tún fi ìdìbò ìwádìí ọ̀fíìsì. Yọ̀kọ̀ bí àyà kan. Níyà àlàyé ẹ̀kọ́. Ọ̀bíyá lórílùkùn. Ọ̀bíyá lórílùkùn. Látàrí òkúwa. Nínú ẹ̀rẹ́ ìdájí lérí ikú mọ̀mọ́ndọ́mà. Nínú mílíà àdájẹ́. Mílíà alágbèdá ọ̀rọ̀ nínú ẹ̀rẹ́ ìdájí. Bàbá kan lọ yín náà, ìyá wa kan lọ yín náà, nínú ẹ̀rẹ́ ìdájí wọn. Gbogbo àbá àti wa ló mọ tíra jù, ó ṣe tíra kò sí ló ń kà, tíra ló bàbá ti ń ṣe nínú mílíà alágbèdá ọ̀rọ̀. Ilé ìṣẹ̀lẹ̀ ń lọ nínú mi, ọwọ́ dàbí pé bá a dé lọ. Àwọn ń kíra pẹ̀lú ojú lásán nígbà tí a mà. Àbá lọ pẹ̀lú eré ìwọ ọlọ́run ní tí ìwọ òbèlè yóò béèrè kí ló dé. Àbàwá tí wọ́n bá dá lókù dá ní gẹ́gẹ́. Gbogbo wa sí ìláyé ẹ̀gbọ́n ní sàdúrà. Bàbá wa lájẹ́ àgbà, bàbá lájẹ́ ìdí, bàbá lájẹ́ ìdí ìta wọn. Ṣùgbọ́n kan ní bẹ̀rẹ̀ rẹ̀ náà. Wọ́n bá sọ fún gbogbo àwọn lájẹ́ àgbà náà. Báyìí èsì ẹ ti fẹ́ rí nù. Ṣùgbọ́n kan ní bẹ̀rẹ̀ yìí. Inú lè ṣe wà ní ìlànà wa. Ṣéèhù. Wọ́n ló kọ àfa àti jẹ́ ṣé wà á yẹ. Ó kọ àfa àti jẹ́. Ó kọ àfa ìní bàbá ń jẹ́. Ṣéèhù sọ̀lẹ̀. Ìlà àfa àgbà jẹ́. Àfa àgbà máa ń kọ̀ tó wá gbogbo wa. Táwa bá kẹ́rù ìyá tó bí wọn. Àwọn ọmọdé pé bàbá ọmọdé bọ̀. Ọmọ kẹ́yà. Amina. Yóò sì pé ìyá. Àmín. Yóò fi ìyá. Àmín. Bàbá Amadibo, ọlọ́mọ fẹ́ ìyá dààmú mi. Àmín. Ọlọ́mọ fẹ́ ìyá dààmú mi. Amina. Wọ́n ní bàbá àtìyá jàǹdà háìní. Lísàní jàǹdà háìní. Ọmọ èèyàn ní ìyẹ́ méjì ìyẹ́. ولا شرف للمريء كي يجناهين. Ọmọ Adama
kò wá ní ìgbà kan ọ̀la kanlé kan tó yàtọ̀ sí ẹni ní kí n tó ní. Awúwẹ̀lọ́ àzẹ́yìn lọ. Àkọ́kọ́ yẹn ni òun wá lè zẹ́yìn ọ̀sán. Tàwa lọ sọ náà méjèèjì ìyẹn lè yí náà. Wà á ṣe wà á kú wẹ́tọ̀ wá sí lọ. Àwọn ọmọ mi ò wá ló wà. Ìyẹn kejì òun wá lé agbára àti gbòógì. Bàbá bá ní bọ̀. Ọlọ́run fẹ́ ìyẹn dànù. Ìyẹn ló ní ìkókò sí dákọ̀ ayé ní ìgbà yìí. Ọlọ́run ò sílẹ̀ fún mi. Ọba tó ní kẹ́ ẹ gbádùn lójú ìyá, kẹ́ ẹ gbádùn lójú bàbá, ẹ máa gbádùn lọ́wọ́ ẹ̀ hàtà ẹ̀ wọ̀ ìyá. Ọ̀la pé ẹ dá púpọ̀. Bí wàá lóyún àti ìjọ ọmọ ọlá yìí, ọmọ ọlá mi ò lè bá ẹ̀kọ́ ọ̀rọ̀ èmi ẹ̀ lájọ́ jẹ. Èmi ẹ̀ lájọ́ jẹ. Mo lè dé ìjọ mi ìjọba wọlé, wọ́n àti bàbá lọ́dọ̀ àwọn bàbá máa ní òtún lọ́rẹ̀ rẹ̀ ibẹ̀ náà mo ti wá ní iná. Àwọn àpò wá lọ́wọ́ ọmọ ìjẹun tó kó òun ìjẹun máa lọ ọ̀rá tó wá. Àwọn tí ń ra mẹ́rin ni wọ́n bá wọn yìí. Àwọn wà lọ ọ̀rá tó wá kéde àpò àádọ́ ìjẹun. Ọlá ni wọ́n bí sínú ọlá ni ọmọ ọlá ni. Ìbádọ́mà ti ń gbà lórí àwọn èèyàn bọ̀ ọjọ́ pẹ́. Ìwọ́gbọ́ àbájọ. Bẹ́ẹ̀ni òzẹ́yìn lọ́rùn àbúrúkà. Ọlọ́run ní yẹ sùn lẹ́yìn. Bàbá nílò ẹ wá lóye wọn bá kò bẹ́ẹ̀. Àìgbọ́ ẹni lójú àìgbọ́ ẹni ní nǹkan ẹ̀. Ọ̀wá sẹ́yìn tí ì ṣe nǹkan tó bá pè bá dùn. Kọ́lá tí ò ní pẹ́ńlẹ̀, ọ̀nà yìí máa ní olóògbé àti ìjọba àti ìwà wá láti lórí ìtìjàtìmọ̀. Ìjọba àti ìdí ìrìn ìlànà wá. Afáwà gbà, máa ní wò. Ọlọ́run nífẹ̀ẹ́ yà ayé. Àmín. Fàjànà òzẹ́yìn lọ́rùn àbúrúkà. Ìyá àwọn bá bí ní àwòfọ́, òun ni bàbá. Ẹrù yẹn ti ń bá wọn láwọ̀ bá. Ẹ ti ń gbà fún àwọn èèyàn báyìí. Ó ti pẹ́ ẹ̀kọ́ ń lo tíọ́rì ní ìbàdàn ẹ̀ ń bà láàyè bàbá. Àwọn èèyàn ti ń pè é lórí. Àwọn èèyàn ti ń pè é lórí. Àwọn èèyàn ti ń kéde bẹ̀ bó wọ̀ ẹ̀ ń lò yìí wọ̀. Láti àtúwá sílẹ̀ ẹ̀wò kúrò ẹ̀ wá lò lẹ́yìn. Ẹ máa ń gbé àbí sínú ọlá. Àwọn amọ́dúnkò náà ní bẹ́rẹ̀. Àfọlábí. Bàbá wa yìí náà ní jẹ́rẹ̀. Àrọ́ládésí. Òun kan yìí náà ní jẹ́rẹ̀. Àfọláyàn. Òun kan yìí náà ní jẹ́rẹ̀. Ẹ wo ní ti ń gbé ọlá bọ̀. Ọlá wa ń gbé ọlá. Àwọn èèyàn sábà sílẹ̀ kọ́ sílẹ̀ fẹ́ ọ̀rọ̀ wọn. Wàjànà òlẹ̀kùn wọ́tún wá sí ìlú. Wàjànà òlẹ̀kùn wọ́n nílò ẹ̀ wá rí ìyẹ́ agbára àti ìyẹ́ òbí kejì. Ìyá òmùká. Òun ìyá yẹn. Fàáyínà Òun ìyá wa tó lọ yìí. Yìí wá bí bàbá wa máa ń dìbò léèrè nísì. Àyínà òmùkọ́. Ìyá yìí náà. Bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ọ̀fẹ́ lọ wù yá mi. Ẹ̀rí àtẹ̀wò wọn. Fàáyínà òmùkọ́. Èmi máa ti kó lọ́rọ̀ àwọn ìyá nísì. Èmi náà máa bọ̀ bẹ́ẹ̀ ẹni ìgbẹ́ lọ́dọ̀ ìyá mi. Bàbá wọn dìbò kò sí ìlú. Àyínà òmùkọ́. Ìyá ti lọ. ولو عاش الإنسان بملك كبير Kàbírì ọ̀la ńláńlá bẹ̀ tí ń lò yìí nínú ilé ọ̀la. Ẹ bá bá lè kan àyè àlùbáríkà. Bàbá àyè àlùbáríkà lọ́wọ́ ẹ̀.
Yàrá bẹ́ẹ̀ nìkan ilé ọ̀wọ̀ bàbá ilé ọ̀wọ̀ làwà yìí kì í ṣe wàhálì rọ́bì àwọn ọ̀tá ẹ̀yà ẹ̀yìn gbogbo wa gbẹ́rù báyìí àwọn káàkiri ìlú òní ẹ̀ ti gbé Ìlọrin ìlú òní bàbá ti yọwọ́ mága èyí ti láti fi yọwọ́ mága òun ni bẹ́ẹ̀ ti láti kì í ti bẹ́ẹ̀ bàbá ti yọwọ́ Mẹdínà èyí ti láti yọ òun àti Muhammad ti bẹ́ẹ̀ bàbá ti yọ bàbá yé ni abẹ́ máa ń bẹ̀rù mága sábà Ìlọrin tẹ̀lé torí pé gbogbo tó wá sí ìlú mi àwọn èsì ni wọn apéjọ tì mú ìlú mi wọn ní kí ni àwọn ọmọ ọ̀gbìn ni wọn apéjọ ọdún méjì wọn á dí gbogbo ọ̀nà wọn lónìí lọ kún pàbí kí wọn á ṣe ní ìwọn ní òní lọ kún lásù gbogbo ìyẹn ò sí lọ rí bàbá péjọ báyìí wá sí bàbá péjọ báyìí àbọ̀ dìímà bàbá péjọ báyìí àfọ̀dìmọ̀ dìímà jẹ́ àwọn nǹkan jẹ́ màrí nà bàbá ọ̀rọ̀ rẹ̀. ولو عاش الإنسان بملك كبير ومال كثير ìjọmọ̀nìyàn bẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹ̀bẹ́ẹ̀lẹ̀ ọba fún wa lówó ọ̀pọ̀ lọ kí ẹ owó bẹ́ẹ̀lẹ̀ àmọ́ kìí sí náà. Ọ̀gbẹ́ yẹn àbá àbá àdìjú wà láàrin wa lónìí. Ẹ̀rí ká ní wọ́n kọ́lé lẹ́yìn kọ̀ọ̀kan bẹ̀ náà wà fà. Ṣé ilé ìwé náà ẹ̀ẹ́dùn ọ̀sà lé? Ẹ̀rù bí àwọn àfi ṣe báyìí ní èmi nínú àwọn àfa ní a bá ń lọ ya fọ́tò orí àwọn àfa. Àìní kí wọ́n yà tẹ̀lé náà torí pé ilé náà ní kò sí. Ẹ̀yìn tó sì kọ́ kí sì nìkan. Tí orí kankan tẹ́sí tẹ́tẹ́ kápẹ́ẹ̀tì. Ilé náà ní Ìlọrin náà ló wí. Bàbá yẹn nìkan tó bá gbé láti wá ní ìjọba ní ó. Wọ́n fi máa lọ sí duplex ní owó ọba ọba ìdílé ní ayé ìlú. Ilé náà ló pèrè òkúra wọn lọ. Ayé ni onímọ̀ níwà. Àlùbáríkà ni ọmọ wá wá. Àwọn tó lè wọ́n àlùbáríkà ara wọn là ń dù. Àlùbáríkà. جند خفي من جنود الله يرسلها لمن يشاء من عباده فإن حلت في المال أكثر شيء. أكرمكم الله. البركة ọmọ ogun kan tó máa pamọ́ nínú ọmọ ogun ọlọ́. Ọlọ́run àwọn wa ṣe ni ó bá fẹ́. Òun ló gbé tí ní dáhùn ó sì gbé ṣé wà ní àbáríkà ni. Máa fún ẹbí ìwọ fún wa fún ní fún wa lọ́dọ̀ gbogbo olúwa ẹ̀ pátá. Gbogbo ẹni bá ń sọ̀rọ̀ lórí bọ́ọ̀lù Bàdékájọ́ máa gbọ́ kí n fa àyà lọ sí tí gbogbo ẹ̀ ń ṣe àbáríkà ní ìlú òǹlò. Bọ́ ọba ìpọ̀ lù wọ́n àbò orí tí ọ̀dà ń pa wọn olùkọ́ ọdọ̀ tí ó yẹ yẹ. Ẹ wà wọn tó sọ̀rọ̀ tó kọ lù wọ́n ẹ gbogbo làbọ̀ wọn. Ilé tá a wà ní òṣèré kọlù. Wọ́n àbúyá ti jẹ̀mẹ́lì yẹ ti. Ìfọ̀tí wá sẹ̀mí ọ̀hún pẹ̀lú owó kíni àwọn ilé kan dá ibi tẹ̀kù sí bá ti sọ ayé ayé lónìí. Wọ́n mẹ́lí bẹ́sẹ̀ jẹ̀lì ilé. Ọ̀nà aṣọ táwọn afẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ abisi láti dá aṣọ tí mo wọ̀ yẹn ọ̀pá kan is one hundred 50,000. Ẹ wá wọ́n wọ ọ̀pá mẹ́wàá. Ṣé tó fẹ́ wá nù àbúrá ní fi sí ọ̀rẹ́ rẹ̀ náà? Sẹ́yìn mo di ìyàwó mẹ́. Ọ̀rọ̀ àná bí àwọn ìdí ọjọ́ kan ọ̀rọ̀ àdúgbò ẹ̀rẹ̀. Ọ̀dọ̀ wọn máa jáde kúrò wáyé wọn máa tó wọn náà sí lọ. Wà á máa tún lè wọ́n mi. Àmọ́ ikú ìyá. تسمع العين لفراقها. Bàbá Ṣéèkù máa ń bíbọ̀ ikú ìyá lára ọmọ náà máa ń gba omi lójú ọmọ ni. Lọ́dẹ nífẹ̀ẹ́ rọ́ọ̀kì ha fún òòyà tó ń yára wọn tí ò rí yàrá ọmọ òrí yàrá yẹ ọmọ. ويحذر القلب لغيبتها. Ọkọ̀ ó sì máa bá a dún jẹ́ níbi ìgbésẹ̀ nítorí ẹ̀sìn ìyàwó ọkọ̀ ọmọ ọba lóde àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ ọmọ nígbò lè sọ fẹ́ lòdì ìyá mi wọ́n sọ ọparí wọn ni gbogbo tó wọ́n bá ní wọ̀rọ̀ ni ọkàn wọn lọ ara ìyá nínú sàlẹ̀. máa tàtí mú wàlẹ́dẹ́. torí kí lè
bá ní máa ń yí ẹ̀. Akramakallah. Ìyá ọmọ kan kú. Fashaka shaka shadida. Bàbá wa máa rí ìbàdàn ọmọ wa ké òkè. Faqala ya ummi. Ó ní ìwọ ìyá mi. Alimti sauti. Ìwọ ìyá mi, olóhùn mi mà. Ìyá mi, olóhùn mi mà. Bayna al-atfali hina abuka. Ọmọdé ọgọ́rùn-ún márùn-ún kalẹ̀, àwọn ọgọ́rùn-ún méjì kalẹ̀, bí n bá sùn láàrin wọn, ìwọ ìyá mi ọ̀dà mi pé a fún Buhari ní sùn. Ọ̀dà mi. Ummi. Ìyá mi o. La ahadun yushbihuki. Ọ̀rẹ́ mi lọ sí ìjọ yá mi. Lábẹ́ òkè lọ. Bàbá Amadé kò ní ìdókòwò àfàgbà. Ọ̀rẹ́ nìkan sí ìwé yá náà. Ọ̀rẹ́ nìkan sí ìjọ yá náà. Wàlá. Obìnrin kwáyé kò sí tó lè dàbí ìyá tó jẹ́ àfàwà àgbàmọ́dé. Ó ní ọ̀rẹ́ nìkan tí wọ́n ìjọ yá wọ yá. Anti hayata ruhi. Gbogbo bẹ́ẹ̀ ni èmi bá kò ní ayé tó lọ lọ́bọ̀ níbẹ̀ lórí ìlú rẹ̀. Ìwọ ìyá mi ni. Wa anti madrasatul ula. Ìwọ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ ìwọ ìyá mi. Òye ní má lọ bí ìwé ní bá tún fi ṣe ló sì san méjì. Pàtó bẹ́ẹ̀. Òun lọ́ni bá ní máa ń wù bẹ́ẹ̀ ìdílé rẹ̀ àkọ́kọ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́. Hamaltani bi kathratil amradi. Ọlọ́run mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìsàn ìkẹsì ọmọ sì yí pé ìbò sùn ọmọ òun oṣù tó tó wọn ẹ̀yà ajábọ́dé ẹ̀fẹ́ ní àdúrà tó fẹ́ ṣe ìkẹsì àníyànká ọlọ́dẹ ìgbẹ́ wọn àwọn ọmọ yìí. Àmín. Ẹ wọ àlàkẹsẹ lórí wa ẹ wò dààmú lórí wa ẹ wọ ìyá mi olóyún mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀. Wa batinuki wa tani. Àwọn ní àwọn bàbá wọlé sínú wọlé. Àwọn bàbá wọlé fún àlùlá pèlè wọ́n ní bàbá wọlé sínú wọlé. Àfa àwọn àgbà ìmáàmù gbogbo Nàìjíríà máa lọ ní ìbánidọ́mà wọ́n ní bàbá wọlé sínú wọlé. Àwọn bàbá dìbò àwọn olóòkú wọn kẹ́ máa wọlé àwọn ẹ̀kẹ́. Àwọn bàbá fún àlùlá pèlè ní. Àwọn bàbá fún àlùlá pèlè ní ìgbà wọn kíkì. Àwọn bàbá pèlè kíkì wọn kíkì. Àwọn bàbá fún àlùlá pèlè kíkì wọn ní ẹ̀ka àbọ̀. Àwọn bọ̀ ìtàn bàbá pèlè ń bọ̀ ọ̀rọ̀ yìí. Àmín, 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 àmín. Ẹgbẹ́ ọba agbèrè kọ́lá nígbà tí ọ̀nà àbáláyé yìí ọ̀hún ayé. Ummi ya fi hayati. Ummi ya fi hayati. Mo fẹ́ tètè ju máìkì rẹ̀ torí bàbá wa bẹ̀rẹ̀ kọ́ ọba ti lọ. Àwọn náà fẹ́ kó wá sí. وهم المريض رحمة بذاتي. Wọ́n bá lórí rẹ̀ wọ́n bá bàlẹ̀ lórí kí èèyàn bá sọ láàyà máa ní balùwà ọ̀dà ìyá ni kí èèyàn bá sọ láàyà. Wọ́n ti pẹ́lú ìyẹn tó wọ́n ti pàdé tó. Afọ́ Brazil. وبتنك وطني. Olúwa ìyá mi inú rẹ̀ nínú mi mo gbé inú mi fa. أسكنها حتى تسعة رجل. Wọ́n mo gbé inú rẹ̀ ìwọ ìyá mi mò ń rí i ọ̀pàdé oṣù ọ̀pàdé àjẹ́ gbogbo tó kú lọ pàdé ọlọ́run ti dá ọ̀dà àbòrò níbi mo wà. Ibi mo gbé inú rẹ̀ ni mo bá débẹ̀ ibi oṣù mẹ́sàn-án. Ibi oṣù mẹ́sàn-án. وودعتني بكثرة الحنين. Ìjọba bá bí mi náà obìnrin nígbà tí wọ́n ta àníyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn kò push. وإشتاقي. Ẹ̀wọ̀n mi náà bàjẹ́ ìjọ ti mọ akérèmọ́kọ́lá ó ní ilé ẹ̀dọ́ wà gbàgbé jáde. Wọ́n máa tẹ̀ gbé ẹbí màá fẹ́ gbọ́n eré ọmọ ló ti dé ta ẹbí pẹ̀lú ìnira pẹ̀lú bíbí pẹ̀lú pípariwo. واشتكائي ثم قال يا أمي.
ọmọ wa ní ìwọ ìyá mi. Takallami rayi. Bàbá wa Àlàbí Gbajúmọ̀ ẹ̀yin alágbára yìí ní Nàìjíríà ní àpàdé bàbá àti ìdí ẹ̀rọ tó nípò àwọn àlọ ọ́fíìsì náà tí wọ́n ti máa sáyìn wá sí àwọn ọ̀sán. Ibi wọn bá yé délé sàlámẹ́lì sí ọ̀fọ̀ àti àmàlọ́ wọn kèrè ní ilé ọmọ lálórí tọ̀. Ilé ẹni sọ bẹ́ẹ̀ ìtẹ̀sọ̀ ọ̀rọ̀ ọmọ ẹ̀yọ́ sọ̀tún ní ìlọ́rọ̀. Ó ṣe wá ní ẹ̀dọ́ wa ní. Kò sí ẹjọ́ máa jẹ́ wọ́n àbá àti wa ìrọ̀rọ̀ pa àwọn tó sọ àbá rẹ̀ ló bọ̀ pé ṣe bí àbá rẹ̀ lòdì nínú. Ìbá àwọn ọmọ Yorùbá àbá rẹ̀ ló bọ̀. Àwọn ọmọ ní ti kéwù wọ́n tẹ̀lé bí àbá rẹ̀ ní. Àbá àti wa ìlà àbá gbogbo ayé ìrọ̀lẹ̀ ń pa. Ìbá wọ̀ pé wọ́n kọ́ àbá rẹ̀. Táwọn ọmọ yẹn sábà rẹ̀ àbá rẹ̀ tún àwọn náà lọ. A padà bá ẹ padà mú kí nínú jáde láti Àbújá ẹ̀yin ọ̀gá àwọn pírẹsidẹ́ntì ẹ̀yin wọ́n ti dùn ẹ padà bá wa sọ kó lọ lọ níbi òkú kí ayé òkú sọ ẹ gbọ́dọ̀ òkú ní sọ lára ọ̀rọ̀ òkú sọ ìjùmọ̀ ayé ẹ lọ́dọ̀ máa lówó ìpa ọba ti pa á òní ilé gbọ́dọ̀ ní ọ̀gbọ́n bẹ́ẹ̀. Àwọn máa ń pè é kú, àwọn máa ń lọ́yà sí ara wa, àwọn tàná, àwọn wa bó sọ lára wọn, àwọn fasoya mú wọn lá, àgbèrè yìí ìwòsàn kìíní, èdè yìí ìrọ̀gbọ́n lágbáwá, lẹ́yìn ọmọ wa lọ káyọ̀, èdè ìlú yà rẹ̀ wọ́n sọ lọ́wọ́. Nígbà tí wọ́n bá gbogbo èlò náà nù, tó ní bàbá wa kiri bá lọ máa ìbílẹ̀, ilé ọba la wà yìí, ọba kan, àtúrọ̀mọ̀ká wà. Ìlú kan bẹ́ẹ̀ ìlú kéréje. Kánà fi bẹ̀rẹ̀ tí gbàyí dẹ̀ ti rárí sọ́bì rò. Ìlú tàbí àbẹ̀wò ìlú yìí ìlú kéréje. Ọba jìnnà. Sọ́bì rò. Ẹni tí wọ́n bẹ̀rù ráì sọ̀rọ̀ adáríje wá tó di kí. Yàmùtá tóbi sídìkì wà láàmàlẹ̀. Àwọn ọba ọlọ́run dá wọn lọ́lá púpọ̀. Bẹ́ẹ̀ bá bọ̀ yá ìyẹn bá bẹ̀ àwọn àfa àgbà bọ̀ ọba. Kèé sàwọn ọba yìí ló kèé ṣe pé ìwọ ni o. Ẹ̀yin àfa àgbọ̀ o. Àwọn tó bí wọn ni wọ́n rí ìbá sí o. Nígbà máa bọ̀ pé àdúgbò ọba wọ́n pàpà wà fáre. Àwọn àfáàfáà tó wà ẹ yàrá wíwẹ̀ yìí èké ẹsìn mẹ́fẹ̀ yìí ó dè mọ́ lábà ní ìlú ó dìbò mọ́ bẹ́ẹ̀. Ilé ọlọ́lá wà yìí ilé ọba ni àwọn tó bí àwọn ọba àwọn làáfà kéde pé kò máa bọ̀ wá lóru àwọn kéde rẹ̀ lẹ́yìn láyé ọba yìí Yàmùtázù bí sídìkì wà láàmàlẹ́tì. ọba ọlọ́run ọba dá ọmọkùnrin náà pẹ̀lú sídìkì àmàlà wọ́n sì dá mà pẹ̀lú òdodo. فأراد الملك البلاد. Ẹ̀yin náà wá káwọn bá wọn lójú ẹ̀rọ. Ẹ máa bẹ̀rẹ̀ wá káwọn bàbá wọn. Ẹ bá yí ọba ọ̀la ṣe Dàrú Àlùfáàlà Àbùmọ̀jì Ẹ̀yẹ́hà wà ní ìlú ẹ̀. Àwọn tẹ̀lé náà. Ẹsẹ̀ jì èèyàn tó kún jí pẹ̀lú ìwọ̀n náà lọ. Àwọn ọ̀rọ̀ aláya ìwọ́n sọ àwọn ọ̀rọ̀. Ìmọ̀mù Nàìjíríà ló tó ti mọ̀. Ẹsẹ̀ jì ìlú. Lọ́wọ́ mi fún wa lọ sọ ìbọ̀ yá mi. Ọwọ́ ìtàgé yìí lọ. Ẹ̀dá kúkú lè lọ sí àwọn ọ̀sẹ̀. Ẹ̀dá kúkú lè lọ sí àwọn ọ̀sẹ̀.
ló gbọ́dọ̀ lẹ́nu tó lọ́wọ́ ọ̀la mi ní ìwé lóko kí dada ẹ wá sí àtúntí la ẹ wá sí àtúntí la ó wà yìí ẹ sẹ gba ẹ má bẹ yẹ kó lọ́wọ́. Wàlláhi ọmọ màlúù wẹ̀lú wa àlùbáríkà ni mo sọ̀rọ̀ ẹgbẹ́ àgbẹ̀ mọ̀ ìyára ìyáde ìṣúná tó ń bẹ̀rù ni. Mo gbọ́dọ̀ lọ́wọ́ àfa mi ti mo sùn. Mo sì ń wá sí àgbáyé tó wá ń mi ọ̀rọ̀ àfa àti wá sí ilé ọ̀dọ̀ rẹ̀. Èyí tó wá ń lọ dání fún àwọn àlejò àgbà mi ní ìdáta sí ìjà gbogbo. Ìgbà tí wọ́n lè lọ sí kì í ṣe wọ́n wà á dé ní tí ìṣọ̀pọ̀ ọ̀gbọ́n mi máa tó ké. Ìsìn ní kéèkù láàrú gbogbo ewu òrí pé pàdé ọ̀rọ̀ mi kálẹ̀ ìbò tọ́mọ ìfún àtẹ̀lọ́ gbogbo ẹ̀ ó ti tó ẹni bá lọ sí máa bọ̀ àní ìrìn àtọ̀là tó pé o. Àwọn ìjìnlẹ̀ ọlọ́gbà ìbí àtọ̀là tó pé o. Ìjìnlẹ̀ ọlọ́gbà kò lọ bá dúrà nílé ìbò ni wá sí àgbáyé àfárá dáadáa. Olóhùn tó lè gbé ọba ti máa fá rẹ̀ láàfá kò ní bẹ́ẹ̀ dábọ̀. Nítorí àbá rẹ̀ lọ́wọ́ rẹ̀. Àìní tí ọ̀dá sí àwọn ayé tó ti ga, ọmọ mi ga. Bàbá wa gbà. Fàádà al-maliku al-biladi. Ọba ìlú òun náà wá ń gbé òwe ká mọ́ ọmọ ìyá àmàlà. Bẹ́ẹ̀ yóò gùn mọ́ra àmàlà. Bí ọ̀gbọ́n ògùn mọ́ra àmàlà ni. Ayé kàtàbírọ̀ al-qarya. Ọba ní ọ̀fẹ́ dáwọ̀ ọdún yìí, ọ̀fẹ́ dáwọ̀ rẹ̀. Fatanakkara fi siyyi tajirin fakirin. Ọba wá di ìsirá ẹgbẹ́ gbọ́dọ̀ lọ. Ọba wá di ìsirá fẹ́ẹ̀tì kọ̀ọ̀kí dáa. Ọba wá di oníṣòwò. Oníṣòwò lè lówó lọ́wọ́ tàbí bí báwọn ọ̀gá lọ máa ń dé wọn àmọ́ ìgbé àpò ata tó dáa. Àwọn tó ṣe ọ̀rọ̀ agbóhùn ìwé kan náà gbogbo àwọn ẹ̀sà ni ẹ bá ń sà. Àwọn ẹ̀sà ni ẹ bá ń sà. Ó ti fẹ́ sà ò lówó lórí tó àwọn àtàkùn irú rẹ̀ lọ́wọ́ àwọn ìsìkẹ́sì. فلما اقترب الملك من الرأي قال أطعمني من هذه الغنم. Àbáwọ̀ àgbà ìmáàmù wo Nàìjíríà? Ọba wa ní أطعمني. ìsìnwádà nìyí. وسأعطيك المال. فأجابه الرأي. هذه الغنم ليست لي. بل هي أمانة عندي لأهل القرية. Àwọn aráàlú ni wọ́n kó wá lọ́dọ̀ mi kí wọ́n láwọn ẹ̀dá wọ́n jẹ wọ́n sì ń fún mi lówó tèmi lọ́tọ̀. ولا أستطيع بيعها. Ọ̀rọ̀ lágbára kí n ta kan náà kọ́ wá lọ́ra iye ta. Àmọ́ ẹ̀nà. Kéwù ta kí àmọ́ ẹ̀nà ni. Kó láti lò ṣé láti lò náà lálẹ́ o ká máa gbé ara wa. Ṣé láti lò náà lálẹ́ o yìí ká máa kú ara wa. Kọ́lẹ̀ lórí àtúntò gbogbo pé ìwà lójú wọn ló lé wọn ni ló sì dòkó bí àwọn kan sì ti ń bì èyàn bí mẹ́wàá ìgbé ìwọ ìka dòkó ó pé kí ló wà fún ara tiẹ̀ wọn. Ẹ yọ bá ti bọ́lá fún ẹ̀ lé ní ẹ̀ dìde lẹ̀ ní ẹ̀ pín lé ní ọlọ́run yọ lẹ̀ gbogbo wa la kéwòn lọ́tọ́ àwọn gbogbo wa ká ti káfa gbogbo wa láwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ó gbàdúrà wọn lọ endorsement ọ̀dọ́ ọlọ́run lèyí. Ọlọ́run yín gbé yín kò sí tó lè jẹ bọ́ọ̀ jẹ́ ojú èèyàn. Ọba ní ní sísọ wọn ní sísọ wọn ní afáàkì ń sọ̀rọ̀ lọ́wọ́ afáàkì ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí. Ló fi yẹ kẹ́rẹ́ kó àmọ́ ẹ̀nà ní kí ó ta ké. Ọlọ́run máa tó sí pé kó ta ké ọlọ́run máa sì ní ìbàdí àbúrò fún wa. Àmín. Ó yàrá ẹ máa dé sí ilá ìgbà iná àtọ́ ilé ẹ̀kọ́ fún àwọn ọlọ́run àwọn ọba àdúgbò rẹ̀ tòbí. Ṣé ẹ̀mí dáadáa? الله العصمة من الناس لا تخاف دركا ولا تخشى
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ máa ń tẹ́wọ́ méjèèjì wọ́n lọ débi sọ́dọ̀ lọ́ọ̀ níbo tún ní àwọn fíìmù ẹ máa bí ọlọ́run pẹ̀lú kẹ́ tẹ́wọ́ ní méjèèjì ẹ dàbí bísíláì iná àkínná gbogbo bọ́lá wọn bá ti fi máka lẹ́yà balẹ̀ fún bá sàwọ́ mọ́sà máa fi lọ lẹ́yà balẹ̀ fún àwọn ọmọ rẹ̀ sọ́jà àwọn ọmọ wàhálà àwọn ọmọ fìtínà wọn àbúrò àbúrò àlàáfíà gbogbo ọ̀rọ̀ tó bá máa gbọ́ kéèyàn bá fi kù sí àtàláfíà náà tó lù dé kó bá wọ́n wọn gbọ́. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. Bisimilayi kan iná àti lẹ́gàá ní kíkọ́ àwọn náà lẹ́yìn ọba fẹ́ràn yẹn kò ní ké o torí tó bẹ́ẹ̀ yẹn ọ̀dà ọ̀rẹ́ ìdílé mi náà ti gbogbo yẹn. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. àwọn ìjọba àwọn ọmọdé òbóyè àwọn tí òṣèré rí fi ọ̀rọ̀ wa kọ̀ lábẹ́ ìlú òkú kiri rẹ̀ wọn òṣèré rí àgbọ̀n àwọn bá tó kó mẹ́ àwọn yìí láti Bismillahi kan yìí láti kan ọlọ́run bàbá fi láyé balẹ̀ ọlọ́run jẹ́ kó ọ̀gá ó sọ̀rọ̀ rẹ̀ kábí ó dáa ọ̀sẹ̀ni tí ọmọ lọ ń lọ ní ìdílé bẹ́ẹ̀ bá lọ́nà àwọn káyọ̀ òní ìlú sì sọ ọkọ̀ bẹ́ẹ̀ báyìí ọkọ̀ ó sì máa lọ fún rẹ̀ gbogbo ọ̀rẹ́ ní ti mẹ́mẹ́ tẹ́lẹ̀ ilé ìzọrọ òṣèlú ní ti mẹ́mẹ́ tẹ́lẹ̀ ẹni náà bá ní òtún gàdí náà ní òtún ṣe ẹ bá kí ọ̀gá ẹni tó bọ́ lọ rí dúpẹ́ fún ọ ọlọ́wọ́ sì lọ́wọ́ dúpẹ́ fún wọ́n lè tún kó ọkọ̀ báwa aṣáájú wa di ìlú ẹ̀rí kéde òkú ọkọ̀ báwọn ẹ̀jẹ̀ dúpẹ́ fún wọn ni ẹ̀jẹ̀ dúpẹ́ fún wọn ni ẹ̀jẹ̀ fọ́ ọkọ̀ balẹ̀ àwọn tó kù ní náà ń bọ̀ ẹ máa lọ rò pé kọ́lá àwa báwọn wí tí wọ́n náà ń bọ̀.